níbi tá a bá ọ̀rọ̀ àǹtí Natasha dé báyìí ó dàbí ẹni wípé Nàìjíríà they don buy market. Ó dàbí pé àwọn senate wọn ò tí rí obìnrin tó jẹ́ akíkanjú tó le. Ó dàbí pé wọn ò tí rí báyìí rí. Amid recall tí wọ́n ní kó recall rẹ̀ tó woman kan jáde woman yẹn mi tiẹ̀ I don't even know. Wọ́n tí a jáde bákan ni. Wọ́n láwọn sign 250,000 petition against Natasha. Ṣé mo rántí àti Natasha tí àwọn àti Senate President Akpabio tí wọ́n ń jà sí wọ́n fẹ́ rún ẹ mi rún ẹ ó máa rún mi kò ní rún mi ẹ tọ́nà fẹ́ scoop ara wọn tí àti Natasha sọ pé òun yarí pé òun ò gbà. Senate President Akpabio o àti Natasha Amid pé àwọn kan jáde pé àwọn ń ṣe recall wípé kàn fẹ́ lòmí ìrọ́pò ẹ̀ àwọn ò lè dúró. You see Nigerians wọn ò ṣe kú fún. Mo ti sọ àwọn kọ̀kọ̀ tí woman ti ṣe o ní constituency ẹ̀ fún yín o. Ẹ̀yin bá ti ń tẹ̀lé mi tẹ́tẹ̀lẹ̀ àwọn nǹkan oríṣiríṣi tó ti ṣe ní constituency ẹ̀ bí street light solar light igbá light àwo light wọ́n láwọn ò lè dúró. Ṣáwọn tí wọ́n lè dúró de Natasha ṣáwọn ilé náà máa dúró de Jésù. If you are telling them Jesus is coming àwọn eléyìí ò gbọ́ nǹkan kan. Wọ́n láwọn sign 250,000 petition. Àwọn tí wọ́n sign ní fídíò wọn wà níbí o àṣírí ti tú. Mo mú wá fún yín. Shame on Nigerians. Not all Nigerians o. Shame on Nigeria. We are waiting. Bóyá INEC wọ́n á dẹ̀ gba petition yẹn ní broad daylight. Fídíò tó hàn tá mú wá fún yín ó wà bí máa show ẹ̀ fún yín. Àṣírí ti tú. Now Natasha bọ́n ṣe ń ṣe tó ó tún wá lọ sí constituency ẹ̀ lẹ́nìí ó lọ físìtì ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ fi ẹ̀fẹ̀ díẹ̀ sínú. Wọ́n ní 6 months suspension fún Natasha 6 months suspension fún Fubara 6 months suspension River state emergency state of emergency. Ẹ̀yin fans mi tẹ́ jẹ́ Muslim okay ó dà pé ń gba Lent lọ́wọ́ náà. Ẹ̀yin fans mi tẹ́ ń gba Ramadan lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ń gba Lent ẹ̀yin Christian. Èmi náà ro kinní kan àbí ká dá àwẹ̀ rú ni ká wá bẹ̀rẹ̀ padà ká gbà fún 6 months. Ẹ̀yin bá ẹ má wulẹ̀ nà mí question ni mo béèrè ìbéèrè dẹ̀ kí n fàjà gbogbo ẹ̀yin fans mi lẹ jẹ́ Muslim àti Christian jẹ́ ká dá àwẹ̀ rú ká wá bẹ̀rẹ̀ ní 6 months ká bẹ̀rẹ̀ padà ká wá gbà fún 6 months. Tẹ́ bá ti like ẹ kọ sí comment section tẹ́ bá dẹ̀ like ẹ má wulẹ̀ jù mí ngi ẹ bá mi kọ sí comment section. Ẹ ká kọ́kọ́ wo àǹtí Natasha kẹ́ wo bí àwọn èèyàn ẹ ṣe nífẹ̀ẹ́ sí lọ sí constituency kódà kó tó di pé wọ́n ṣe record gan àwọn tó tún fún wọn nínú àwẹ̀ yìí èèyàn lè yọ mo máa jẹ́ láyé máa play ẹ̀ náà fún yín. Ẹ ká gbọ́ àǹtí Natasha. Ní pàtàkì. Àbọ̀ ni mi. It's by the grace of God.
ó bold tọmọ ẹni bá dára ó yẹ ká wí ní fi ṣáyá mo máa ń like kóbìnrin wà bold bẹ́ẹ̀ yẹn ó bold ó sì ń claim rẹ̀ pé ó sì tún pé senator lòun tẹ bá ní kó kúrò ẹ̀yin lẹ fẹ́ yọ tó bá dẹ̀ kúrò fún yín náà ṣáàdì kúrò láyé. I think there is one pillar behind this lady. Pillar tó wà lẹ́yìn ẹ̀ kò ní fọ́ tó bá ti parọ́ o tó bá yẹ pé lóòótọ́ ni Akpabio olóhùn fẹ́ rún ẹ tí yẹ pé ó parọ́ ọmọ o pillar tó wà lẹ́yìn ẹ̀ kò ní wó dànù. many obìnrin ló lè sọ experience ẹ̀ torí nípa pé kíyàn wà níbi iṣẹ́ àbí kíyàn wà nílé ìwé lọ́wọ́ àwọn ọkùnrin tó bá jẹ́ alágbára. Many ọkùnrin náà dẹ̀ lóbìnrin míì parọ́ mọ́ o ṣé pé wọn ò fẹ́ ṣe tó sọ pé wọ́n fẹ́ ṣe Elédùmarè ló mẹjọ dá bẹ́ẹ̀ pé investigation tí wọ́n ṣe ẹ jẹ́ ká wo ohun tó fún àwọn èèyàn ẹ̀ during Ramadan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó ní kan fi ṣínú aside fún tàtí ń ṣò kó tó di pé ó ní issue pẹ̀lú Akpabio ẹ ká kọ́kọ́ wo eléyìí náà. The good people of Kogi Central Senatorial District, as usual, Senator Barrister Natasha Akpoti is here to relieve us of our fasting season. We are here today to make sure that our constituents are relieved of the last set of Ramadan, the last 10 days. Senator Barrister Natasha has made a mark. She is our pride. Within this 1 year, she has performed tremendously beyond expectation. I want to assure you that we are not going to lack all the empowerment, all the lofty programs she has been doing. Ẹ̀yin èèyàn mi ẹgbọ́n kan tí màá sọ she has performed nǹkan sọ ẹ bá mi kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá wá wo fídíò tí mo fi mú àwọn nǹkan tí woman yìí ti gbé ṣe kó tó di pé tiẹ̀ ní issue woman yìí ti ń tọ́ràn kó tó dáràn. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn lórí page mi ẹ kọ sí comment section pé kí n bá yín gbé fídíò yẹn wá màá ka comment yín màá gbé wá fún yín. Ẹ̀yin tẹ́ bá ti wo náà ẹ kọ sí comment section kí àwọn tí wọ́n ń wo fídíò wa wọ́n mọ̀ wípé àwa ò kí ń parọ́ lórí page yìí ń tá a bá rí àní sọ tí n bá wí ni ẹ wí o èdè tí n bá pè ní ẹ pé ohun tí n bá wí ni ẹ wí o èdè tí n bá pè ní ẹ pé ohun tí n bá wí ẹ mọ̀mọ́ sọ ìyẹn ló lè fa ìbínú. Ẹ̀yin èèyàn yìí ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ wo ká tó lọ sọ́dọ̀ àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ẹ lọ bá mi download tap send ẹ lo promo code Abiola TTS tap send ní app tá a fi ń send owó láti ìlú tó bá wùn kẹwàá sí Nàìjíríà. Àwọn ní dífì o àdẹ̀ ní third party tẹ bá ti ju owó yín báyìí gbàngàn ó ń lo àkáǹtì ẹni tẹ́ ẹ sọ sí ní direct deposit ni ṣùgbọ́n ní àkọ́kọ́ kẹ́ lè bá àgbà bónọ́ọ̀sì ẹ má gbàgbé láti fi orúkọ mi sí Abiola TTS ní promo code yín. Ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn tó láwọn ò fẹ́. èèyàn lèèyàn máa jẹ́ láéláé. Confidence in her because of her gross misconduct in the Senate that led us to a 6-month suspension where Kogi Central will not be represented at the National Assembly, the Senate arm. So we have come to recall her back so that we can have a representative in the Senate, because as a people, we cannot afford not to have a representative in the Senate arm for another 1 year. So we are here to tell INEC to please follow the constitutional process for our recall so that our recall process can begin. That's why we're here. Okay, so have you submitted or? We submitted our petition. We've been received. All of that documents have been received. This is the acknowledgement copy of the petition. Is it the entire constituency or just a group of people? Under which platform are you representing? Okay, it is a concerned Kogi youth and women. Yes. And who is bankrolling this? Talking about bankroll is a personal business. It's a personal thing. We are members of our constituents, and we are saying we don't want her anymore because you cannot afford not to have a representative. So nobody is bankrolling.
Well, we are the one that voted her, and we are saying we don't want her anymore. So we are not, nobody is bankrolling, nobody is having any personal issue with her. It is just what it is. The game is the game. Okay, when you say you come to submit petition, Yes, please. have you, is this a process that maybe you have collected the signature already, or you're about to do that? What are the things you have done already? Okay, thank you very much. We all know the INEC rules. You cannot submit a petition without having to go and get signatures of registered voters, and that's why we're now saying, as a people, we are recalling her back from the Senate because we have gotten what it takes to recall her back from the Senate. Like how many number of registered voters? We have 488,000 registered voters from Kogi Central, and as I speak to you right now, we have more than 250,000 voters that have signed for her recall. Okay. So what was the response from INEC? Like you know, INEC is an institutional body, and its constitution is binding them, and as such, they will have to follow due process. So they will get back to us and they will do their job. Your name now? My name is Somali Charity JC. One tí wọ́n pe àwọn ní concern Kogi youth yìí. Ẹ̀yin Kogi, ẹ̀yin ará Kogi, ó kún o. Is this aunty speaking on your behalf? Ṣé aunty tẹ́ ń wò ya? Wíìgì wọn yẹn gan. Wíìgì wọn gan pa mí lẹ́rìn. Ṣé aunty tẹ́ ń wò yìí? Ya kan ó dẹ̀ kan tẹ̀ tẹ́. Ẹ má jẹ́ kí ìfẹ́ sọ̀rọ̀ kó dàbí pé mo ń gbèjà Natasha. Àwọn náà dẹ̀ fine o. Àwọn àti Natasha ẹ wò wọ́n lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn náà fine díẹ̀. Àbí àwọn náà fine púpọ̀ tó gbogbo tọ́lọ́run bá dá dáradára ni. Wọ́n ní concern Kogi youth làwọn. Wọ́n ní nobody tó ń back roll àwọn. Out of 480,000 èèyàn tó ṣe register vote, over 250,000 èèyàn ti sign petition recall Natasha. Concern Kogi youth. Where were you? Despite the allegation tí wọ́n fi kan kí lórúkọ ẹ̀ Yaya Bello. Where were you? Oh, petition sign nígbà yẹn. Where were you? Nígbà tí Dino Melaye tó fẹ́ fa ohun yín jáde Kogi. Nígbà tó fẹ́ dìbò ńjọ́ tí wọ́n ní Yaya Bello lọ dá ọ̀nà sí méjì. Where were you? Shame. Shame, 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 shame on you guys. Ẹ wá wo àti tú petition tó láwọn ti sign. Tó ní èèyàn 250,000 èèyàn ló sign ẹ̀. Àwọn tó ń sign àwọn 250,000 ẹ bá mi kà yín. F5A, FA, EDD 29, Ẹ̀yin èèyàn mi, ó yá ẹ pé àwọn èèyàn 250,000 ní. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ referendum Nàìjíríà. Tẹ́ bá sọ pé ká ṣe referendum, ṣé tí wọ́n máa sign ẹ̀ ní. Ẹ yẹ ká jọ kà wọ́n ná. Àwọn èèyàn tí mò ń wò yóò máa tó 300,000 no. 1, 2, 3, 10, 100, 1,000, 3,000, 20,000. Iye àwọn individual tí wọ́n sign petition 250,000 dín.
against Natasha wọ́n wá gbé sínú báàgì wọ́n dúró bí àwọn olè tí wọ́n lọ rọ́ọ̀bù báǹkì tọwọ́ ọlọ́pàá tẹ̀ wọ́n ní petition tí wọ́n sign ní tí wọ́n bá lọ lógún ọdún ìjọ kan báyìí ló tọ́ máa bá báwo ni fídíò yẹn ṣe bọ́ síta fùrọ̀ yín rèé ń ta bàlàbàlà Nigerian government àṣírí yín ò bò rárá ìdí yín rèé níta bàlàbúlù bùlù bàlà ẹ wá wá àwọn tí wọ́n jókòó yìí ló lè lérò pé wọ́n lè fún wọn kó tó sign petition recall petition against Natasha bí èlò lẹ́yìn wò wípé wọ́n lè fún wọn àbí wọ́n ṣe lọ́fẹ̀ẹ́ ni ṣé wọ́n ṣe lọ́fẹ̀ẹ́ ni ṣé lóòótọ́ ni wọn ò fẹ́ Natasha pàtóbìnrin yẹn ti débẹ̀ wá dúró tó ti ṣe ẹ wo nǹkan tó ti ṣe wọ́n ní we cannot wait to not have anything kìíní kan kẹrin we have to sign the record we have over 250,000 people that have signed the record ojú yín máa bó Ọlọ́run ojú yín máa bó olóòótọ́ ìlú òun nìkàlú lèmi ṣe sọ fún gbogbo ẹ̀yin tẹ̀sí Yorùbá nation tẹ́ ń jà fún pò ní sìn gbogbo àwọn tá à ń pariwo Yorùbá nation yìí tí Yorùbá nation bá jáde tán tá bá gbàpò tí ìbò tí Yorùbá wuyì bá gbàpò tí ìbò pé mò ń fẹ́ jú nígbà tá à ń ṣe Yorùbá nation mò ń fẹ́ mú mò ń fẹ́ tí ẹni tí ò ṣe Yorùbá nation rárá ló máa gbé àpótí kanta Yorùbá wuyì then ẹ má máa gbọ́ story tó kọ́ báyà Yorùbá wuyì sùn gbogbo bí Yorùbá wuyì ti ṣaṣẹ́wó gbogbo bí Yorùbá wuyì ti ṣe kíní kan wọ́n máa wá oríṣiríṣi náà máa rò pọ̀ àwọn kan náà máa ní kó máa gbérú ẹ̀ síta so gbogbo ẹ̀yin tẹ́ ń ta oyè àbẹ́yìn múgùn tí wọ́n promise pé ẹ máa di governor ẹ máa di kíní kan ẹ máa di senator ibi tójú yín ti máa bó nìyẹn o because kò sure fún yín àwọn tí wọ́n gbowó lọ́wọ́ yín tí wọ́n ń to oyè fún yín náà kò ṣó ti sure fáwọn fún ara ẹ̀ ni kí Yorùbá wí wá ní ẹnìkan ẹ̀yin fans mi ò ẹ mówó wá o mo fẹ́ ta governor fún ẹ mo fẹ́ ta senator fún yín níbo lẹ ti fẹ́ rí eléyìí ta sọ yín sìn tó bá dọjọ́ iwájú wọ́n lè gé kí wọ́n kú òmù ẹ̀ kó tó sọ pé àwọn náà polówó ń gbà pé òun fẹ́ ta senator fún níbo ni ta ló fọ even lóye Sunday Igboho òòṣà bóyá tó kó sacrifice many things fún wa tó bá dìgbà yẹn tó bá gbàpò tí àwọn kan máa kántà ẹ̀ ọ̀rọ̀ tí ò wáyé rí wọ́n máa sọ oríṣiríṣi wọ́n máa gbé nǹkan oríṣiríṣi jáde nípa Professor Banji Akintoye ò lè fọwọ́ sọ̀yà pé àwọn lè di president Nàìjíríà tàbí àwọn ọmọ àwọn gbogbo tá à ń ṣe àwa kàn ń ṣe nítorí kòmìnira lè bá àbálẹ̀ Yorùbá ni òun lẹ́tí rí yẹn náà nǹkan tí wọ́n pè ní ìjéèyàn lẹ́rì ó lè jẹ́ àwọn tí wọ́n sign petition wà lára àwọn tó ń benefit o ó tiẹ̀ lè jẹ́ kọ̀ àwọn street light tó ṣe níjọ́ tí Kogi wọ́n ti wà ṣé Dino Melaye ló ṣe street light fún wọn àbí Yaya Bello ló ṣe street light fún wọn street light tó ṣe pé market wọ́n lè nájà mọ́jú tẹ́tí gbọ́ pé wọ́n lọ ń jí wọn gbọ́n ẹgbọ́ ìròyìn pé wọ́n lọ ń jí wọn gbé ní Kogi ohun tí wọ́n pè ní power of woman nìyẹn obìnrin 4 péré ló wà ní senate ní Nàìjíríà mélòó ni gbogbo àwọn senate yẹn senators yẹn obìnrin 4 péré ló wà ní wọn wọ́n tún ní jọta Natasha àǹtí ẹ ti ro Natasha pín pé kò ní dé mọ́ kò ní padà sípò mọ́ ẹ̀yin inú Ọlọ́run iṣẹ́ ọwọ́ yín á jẹ́ fún yín bí iṣẹ́ ọwọ́ tèmi náà ṣe máa jẹ́ fún mi so gbogbo ẹ̀yin tẹ̀sí ra tọ́ sì ń pè pé máa fi yín jẹ kinní kan irọ́ náà ń pa fún yín wọ́n ń gbà yín ni ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì gbà yín Yorùbá nation is not for kí náà máa ń pè not for sale Yorùbá nation kì í ṣe for sale ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tàn yín láti gbowó lọ́wọ́ yín àbọ̀rọ̀ la máa ń sọ fọ́mọlúàbí o tó bá dénú ẹ̀ á do dídí bó bá dẹ̀ mọ̀ pé olówó àwùf tó fẹ́ fún wọn o lè máa fún wọn insecurity ti fẹ́ já ohun àwọn èèyàn nílẹ̀ Yorùbá wá fẹ́ ṣe máa bá àwọn ẹ̀pà ẹ jẹ́ ká ṣe báyìí o ẹ jẹ́ ká ṣe báyìí o lè lẹ́yìn náà ẹ má bínú o sogúndogójì lẹ́yìn náà ó ṣòkò tá a bá délẹ̀ Yorùbá irú ẹ̀yin tẹ́ ti ń fowó rapò kalẹ̀ yín nísìn ìwà táwọn Nigerian government ń wù lẹ́yìn náà ó jẹ́ kó wojú yín dáadáa any one of you tó má ti gbá tó ti gbowó lọ́wọ́ yín ẹ má pariwo síta o because ẹ bá pariwo síta àwa kan máa gbé pamọ́ tó bá dọjọ́ iwájú a máa lè post ẹ̀ pé ara àwọn olè fún wọn àná ilẹ̀ yìí náà because how come ìlú tá àti ìgbà ẹ ti ń fún àwọn kan lówó wọ́n máa fi ń jẹ governor wọ́n máa fi ń jẹ senator wọ́n máa fi ń jẹ house wọ́n máa fi ń jẹ council ẹ wá ń gbá yín kò sẹ́ni tán gbá nínú yín tó àánú ẹ ṣe mí o
tó rà pariwo tó bá yẹ ń pariwo díẹ̀díẹ̀ ẹ má kówó kalẹ̀ ẹ ti bí ẹni pé ẹ gbọ́ ojú everybody máa bú o mo sọ yìí mo jóná for now. Up Natasha up obìnrin women support women láwà báyìí Akpabio káwọn ọkùnrin àwọn ìbáwọn ọkùnrin support ìwọ náà women support women if you support Natasha either you are obìnrin or either you are ọkùnrin. Let me see your comment in the comment section. And if you are against her, let me see your comment in the comment section. Ọkọ mẹ́fà, ọmọ mẹ́fà, kò bá lọ́kọ 19, kó bímọ 25. Kò tèmi kàn mọ̀ ní wípé kí ni impact ẹ̀ sí society? Kí ni impact ẹ̀ sí ìlú tó ti ń ṣe senator? Kí ni impact sí community tẹ́yin náà wà? Ẹ̀yin tẹ́ ń wò mí. Kí lẹ̀yin gbé ṣe ní community yín? Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́. If you are coming across this page for the first time, I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ jọmọlọ olóyè tí ó pé méjì. Abẹni ọmọ òṣè pààrọ̀ tó máa pààrọ̀ tiwa. Ọmọ adéwájú federal government tó máa sign ní Ajé Ògúngbọ́ aláwọ̀ àlá máa déwájú Elédùmarè. Ẹ má gbàgbé láti tẹ thumb up lórí show yìí. Ẹ share fáwọn tó yẹ kó kàn. Ẹ support mi. Tẹ thumb up lórí show mi kí bá mi share video. Ẹ má lè wá gbàgbé o ọ̀rọ̀ tá a sọ. Ọ̀rọ̀ àjọsọ ẹ má ṣe gbàgbé o. Ọ̀rọ̀ àjọsọ ẹ má ṣe gbàgbé wípé àwẹ̀ Ramadan àti Lent ká dàrú ká ìṣe wàá bẹ̀rẹ̀ padà ká wá gbà fún 6 months. Ẹ tẹ́ bá ti follow mi lórí Ìrìnkèrindò Yorùbáwùyí ẹ lọ follow mi o 30 days challenge ó wà lórí ẹ̀ ó lọ bẹ́ẹ̀. See you on my next show. Thank you. Bye bye. I love you.